Aláròyé máa wí o. ọkọ̀ rélùwéè ṣubú lórí eré ní Delta, èèyàn 4 kú, ọ̀pọ̀ farapa. Ó kéré tán èèyàn 4 tí wọ́n rìnrìn àjò pẹ̀lú ọkọ̀ ojú irin tó ń lọ láti ìlú Warri sí Ìtàpè ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn. Bẹ́ẹ̀ ni ọ̀gọ̀rọ̀ àwọn èrò inú ọkọ̀ ọ̀hún fara gbọgbẹ́ lóríṣìíríṣìí nígbà tí táyà ọkọ̀ rélùwéè náà yẹ̀ kúrò lórí irin tó ń tọ̀. Kóòṣì 4 nínú ọkọ̀ náà ló já dànù lára àwọn yòókù rẹ̀. Níṣe ló fẹ̀gbẹ́ lélẹ̀ yakata lọ́jọ́ Ajé Monday, ọjọ́ 8 oṣù kẹfà ọdún yìí. Iléeṣẹ́ rélùwéè ilé wa, ìyẹn Nigerian Railway Corporation (NRC) ti fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Wọ́n ní títí di bá a ṣe ń sọ yìí làwọn òṣìṣẹ́ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àtàwọn agbófinró ti lọ pèsè ààbò fáwọn tó wà nínú rélùwéè náà. Àtẹ̀jáde kan láti ọ́fíìsì ọ̀gá àgbà NRC, ọ̀gbẹ́ni Káyọ̀dé Ọpẹ́ifá sọ pé wọ́n ṣì ń kíyèsí bí nǹkan ṣe ń lọ sí láti lè mọ iye àwọn tó ń gba ìtọ́jú pàjáwìrì lọ́wọ́ àti àwọn tó gbẹ́mìí mì, bó tilẹ̀ jẹ́ pé èèyàn 3 làwọn sì rí i pé wọ́n kú, àmọ́ ìjọba ìpínlẹ̀ Delta ní olóògbé 4 làwọn ti rí òkú wọn wọ́ jáde nínú ìjàmbá ọ̀hún. Ọpẹ́ifá ní iléeṣẹ́ rélùwéè ilé wa ti fìdí ẹ̀ múlẹ̀ pé ìjàmbá ọkọ̀ rélùwéè tó ń ná Warri sí Ìtàpè wáyé lónìí. Àwọn òṣìṣẹ́ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àtàwọn agbófinró tọ́rọ̀ kàn ti wà níbi ìṣẹ̀lẹ̀ náà báyìí, wọ́n sì ti ń ṣaájò tó yẹ láti pèsè ìrànwọ́. Iléeṣẹ́ wa yóò túbọ̀ fi tó yín létí bí nǹkan bá ṣe ń lọ sí, àti pé ìwádìí yóò bẹ̀rẹ̀ lórí ohun tó ṣokùnfà ìjàmbá yìí. Bákan náà ni iléeṣẹ́ ààrẹ ilé wa ti gbọ́ sí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọ̀hún, wọ́n sì ti sọ̀rọ̀ nípa rẹ̀. Lójú òpó iléeṣẹ́ ààrẹ lórí ẹ̀rọ ayélujára, wọ́n gbé ìsọfúnni síbẹ̀ pé iléeṣẹ́ rélùwéè ilé wa ti fìdí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ rélùwéè tó ń lọ láti Warri sí Ìtàpè múlẹ̀. Agbègbè Agbor nípínlẹ̀ Delta ni ìjàmbá burúkú náà ti wáyé. Àwọn òṣìṣẹ́ aláàbò àtàwọn tó ń mójútó ọ̀rọ̀ pàjáwìrì ti ń ṣiṣẹ́ lẹ́yẹ òsọkà láti dóòlà ẹ̀mí. A ti mọyì àwọn èèyàn tó wà nínú ọkọ̀ náà lásìkò ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó bani nínú jẹ́ pé èèyàn 3 nínú èrò tó wọ rélùwéè náà ti kú látàrí ìjàmbá yìí. Gbogbo ọmọ Nàìjíríà bá àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí kàn àtàwọn olólùfẹ́ wọn kẹ́dùn gidigidi o. Èyí kọ́ ni ìgbà àkọ́kọ́ tí irú ìjàmbá báyìí yóò ṣẹlẹ̀ lójú ọ̀nà ọkọ̀ ojú irin tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, kódà kì í ṣe ìgbà kejì pẹ̀lú. Ọ̀kan tó ṣẹlẹ̀ kẹ́yìn ni èyí tó wáyé nínú oṣù kọkànlá ọdún 2025, nínú èyí tí ọ̀pọ̀ èèyàn farapa gidigidi. Bẹ́ẹ̀ kò tíì ju ọjọ́ 3 tí ọkọ̀ rélùwéè náà bẹ̀rẹ̀ iṣẹ́ padà nígbà yẹn látàrí bí àwọn aláṣẹ iléeṣẹ́ rélùwéè ṣe wọ́gi lé ìpèsè rélùwéè akérò lọ́nà ọ̀hún. Wọ́n ní láti ṣàtúnṣe sí àwọn ibi tó bàjẹ́ lójú ọ̀nà àti lára ọkọ̀ ni. Àbájáde ìwádìí lórí àwọn ìjàmbá ọkọ̀ rélùwéè tó ti ṣẹlẹ̀ sẹ́yìn máa ń dá lórí báwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá kan ṣe máa ń lọ jí àwọn irin tí wọ́n fi ṣe ojú ọ̀nà rélùwéè náà. Àfàìmọ̀ ni kì í ṣe ohun kan náà ló tún ṣẹlẹ̀ nínú ìjàmbá ti ọjọ́ Monday yìí nípínlẹ̀ Delta. Faith Adébọlá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.